Kí ni ọ̀rọ̀ àkọ́kọ́ tí Jésù? Ọ̀rọ̀ Jésù kejì. Ọ̀rọ̀ kẹta. Ọ̀rọ̀ kẹrin. Ọ̀rọ̀ karùn-ún tí Jésù nínú lórí igi àgbélébùú. Ọ̀rọ̀ ìkẹfà. Kristi lórí ọ̀rọ̀ kó Jésù Kristi. Ọkọ̀ ń bọ̀ tó ṣe kéde. Ó kú o. Wọ́n ní madam ẹ ti pé 30 or 35 60 years ti pé ẹ máa lọ. Ọjọ́ kan tí wọ́n ń bọ̀ ọlọ́jọ́ bá tún wá dé láti gbẹ̀mí ẹ̀ ó tún parí náà nìyẹn. Bọ̀ kó tó parí ṣàìpá ẹ̀ láti ṣe ìtọ́lọ́run ẹ̀ orí ọ̀fẹ́ láti ṣe owó ayé yàn lọ́dọ̀ fún wa. Ẹ jẹ́ kí a jókòó. Ọ̀rọ̀ ìkẹfà. Kristi lórí àgbélébùú tí a mú jáde ní ìrètí Jòhánù orí 19 ẹsẹ̀ 30 apá kejì rẹ̀ tó wí pé ó parí. Gbólóhùn ìkẹfà tó jáde láti ẹnu olùgbàlà wa pé ó parí. But I want us to consider gbogbo akitiyan rẹ̀ láti jẹ́ kí ìrìn àjò yẹn parí. Tí a bá wo ìhìnrere ti Jòhánù orí 4 verse 34 rẹ̀, Jésù sì wí fún wọn pé oúnjẹ mi ni láti ṣe ìfẹ́ ẹni tó rán mi láti parí iṣẹ́ rẹ̀. Ara akitiyan rẹ̀ ni. Tí a bá wo Jòhánù yẹn chapter 19 verse 30 yẹn ibẹ̀ láti mú ọ̀rọ̀ yẹn jáde. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo gbogbo akitiyan rẹ̀ nípa olùgbàlà láti jẹ́ kí iṣẹ́ náà parí. Ẹ jẹ́ kí èmi àti yín béèrè lọ́wọ́ ara wa èwo ló ń jẹ́ oúnjẹ tí èmi. Ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí a ti sọ síwájú. Ẹlòmíì oúnjẹ tí ẹ̀ ní fàájì ayé, social life. Èèyàn gba Jésù yẹn ni o má ṣe fàájì. Ṣùgbọ́n there are something gbogbo nǹkan ló ní limitation. Gbogbo nǹkan tó bá ń ṣe tó ń pa iṣẹ́ Ọlọ́run lára ẹ̀ṣẹ̀ ni. Ẹ gbọ́ nǹkan tí Jésù sọ ń bẹ̀ yẹn. Ipe oúnjẹ tòun ni láti ṣiṣẹ́ ẹni tó rán òun. But look at the joy of tó wà tí èmi àti ẹ tí à ń jayọ̀ nínú ẹ̀ lé ni pé ó parí ẹ̀ tó bá parí a ò lè mọ Jésù. Tí a bá wo John chapter 5 verse 36, John chapter 5 verse 36. Ṣùgbọ́n èmi ní ẹ̀rí tí ó pọ̀ jù ti Jòhánù lọ nítorí iṣẹ́ tí bàbá ti fi fún mi láti ṣe parí. Iṣẹ́ náà pàápàá ni èmi ń ṣe ní jẹ́rìí mi pé bàbá ni ó rán mi. Ṣé rí pé Jésù pàápàá is being proud of himself. Gẹ́gẹ́ bí Apostle Paul ṣe sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tọ́lọ́run fún òun ipò òun ṣiṣẹ́ ju àwọn àpọ́stélì tó rí Jésù lọ. Ẹgbọ́n nǹkan tí Jésù náà sọ ní Jòhánù yẹn John chapter 5 verse 36 yẹn. Ó ní òun ní ẹ̀rí púpọ̀ tó dẹ̀ dá òun lójú ju ti Jòhánù lọ. Iṣẹ́ ìrìn àjò Jòhánù kò parí ẹ̀. Èèyàn ló tọrọ fórí ẹ̀ wọ́n dẹ̀ gé orí ẹ̀ dànù. Nígbà tí wọ́n gbé fún ẹni tó gbà á pé ó yá kí ló fẹ́ fi ṣe ó lóun ní gangan ṣe wọ́n kàn wéṣẹ̀ ẹ̀ ni. Ṣùgbọ́n Jésù ń jẹ́rìí níbẹ̀ yẹn pé òun ní ẹ̀rí tó ju ti Jòhánù lọ pé iṣẹ́ tòun òun ṣe kí ni òun parí. Tí a bá wo John chapter 10 verse 10 ó jẹ́ kí a mọ̀ pé olè kì í wá bí kò ṣe láti pa ṣùgbọ́n òun wá láti ṣiṣẹ́ ìgbàlà tí èmi àti ẹ ní àǹfààní láti jẹ. That is one of the mission of Jesus Christ. Olè tó fẹ́ lọ jalè nǹkan méjì ló ń bá lọ. Bẹ́ẹ̀ bá pa àwọn òun á pààyàn. Nǹkan tó ìpinnu tiẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ìpinnu tòun ni láti wá ṣe kíni láti wá ṣiṣẹ́ ìgbàlà. Tí a bá wo Matthew chapter 5 verse 19.
Matthew chapter 5 verse 17. Matthew 5 verse 17. Ó ní ẹ má ṣe rò pé èmi wá láti pa òfin tàbí àwọn wòlíì run. Èmi kò wá láti parun bí kò ṣe láti máa ṣe. Ẹ gbọ́, ó jẹ́ kó mọ̀ pé èmi wá iṣẹ́ tọ́lọ́run rọ̀hún, bóyá ọ̀rọ̀ òfin Mósè, òfin eléyìí Àìsáyà sọ pé òun wá láti tàǹbẹ̀, ṣùgbọ́n iṣẹ́ tó rán òun, that is own mission. Ṣé mi pàpà mission tọ́lọ́run fún wa ẹlòmíì, mission tọ́lọ́run fún evangelism, keep on doing it. Ẹlòmíì mission tiẹ̀ tọ́lọ́run rán ni counseling, ìwọ ṣe tiẹ̀. Ọlọ́run ò fún mi ṣe revival sí n bá dọ̀rùn kò lè béèrè àkáǹtì revival lọ́wọ́ mi. Èyí tó rán Jésù nígbà tó fòfilẹ̀ tó ní Olúwa ṣe ó parí. Likewise to every one of us. Iṣẹ́ tó ń ṣe ọjọ́ kan ń bọ̀ tó ṣe kí ni ó kú o. Wọ́n ní madam ẹ ti pé 30 or 35 60 years ti pé ẹ máa lọ. Ọjọ́ kan tí wọ́n ń bọ̀ tọ́lọ́jọ́ bá tún wá dé láti gbẹ̀mí ẹ̀ ó ti parí náà nìyẹn. Bọ̀ kó tó parí sa ipá ẹ̀ láti ṣe ìtọ́lọ́run ẹ̀, orí ọ̀fẹ́ láti ṣe Olúwa yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Gẹ́gẹ́ bí ìránṣẹ́ ti kọ́, ó ní kí Ọlọ́run fún un ní ẹ̀mí gígùn. Ǹjẹ́ atọrọ ẹ̀mí gígùn kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Gbogbo ẹ̀gún tó ń ja ọmọ ológo nídìílé bàbá àti ìdílé ìyá rẹ̀ lórí rẹ̀ kó Olúwa kó fún òpin sí i. Ó béèrè fún ìdàgbàsókè nínú ẹ̀mí kó Olúwa kó gbé dìde. Nínú ìrìn àjò ẹ̀mí kó Olúwa kó gbé dìde. Aláàánú nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kó dìde fún. Ọgbọ́n ìmọ̀ àti òye tí ó béèrè fún kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún. Kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún. Kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún. Ó béèrè fún gbogbo májẹ̀mú tó fi rẹ̀ pé ìbínú nínú ayé rẹ̀, gbogbo ogun ìbínú nínú ayé ìwọ ìránṣẹ́ yìí lórúkọ Jésù kó Olúwa kó tẹrí rẹ̀ bá. Kó Olúwa kó tẹrí rẹ̀ bá. Kó Olúwa kó tẹrí rẹ̀ bá. Bólúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ. Aláàánú tó máa ń ràn yàn lọ́wọ́ téèyàn fẹ́ ń tayọ kó Olúwa kó gbé dìde fún. Ilẹ̀ ìlérí tí Ọlọ́run ti pèsè láti mú dé kó Olúwa kó fàánú mú débẹ̀. Kó Olúwa kó fàánú mú débẹ̀. Májẹ̀mú ibi lórí ayé rẹ̀ kó Olúwa kó sọ ọ́ dópin. Nínú ìrìn àjò oṣù yìí, ọdún yìí kó Olúwa kó pa á lẹ́rìn ayọ̀. Kó Olúwa kó bùkún fún. Kó Olúwa kó bùkún fún iṣẹ́ ọwọ́ rẹ̀. Gbogbo tó fi rẹ̀ pé omijé kíkorò lójú rẹ̀ lórúkọ Jésù kó Olúwa kó sọ ọ́ dasán. Lórúkọ Jésù kò ní rógun ẹkún, kò ní rógun òṣè. Lórúkọ Jésù ẹ̀rí ayọ̀. Báwo ló ṣe ṣe? Lórúkọ Jésù kó tẹnu rẹ̀ jáde. Oríire tí wọn ò ṣe rí nínú ilé bàbá, nínú ilé ìyá rẹ̀ kó Olúwa kó ṣe é fún. Kó Olúwa kó ṣe é fún. Kó Olúwa kó ṣe é fún. Gbogbo ọwọ́ ibi lára ìránṣẹ́ yìí láti ọwọ́ ìdílé bàbá, ìdílé ìyá tàbí ọ̀gá tó ń bá ṣiṣẹ́ ni, èèwọ̀ ọwọ́ ibi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó yá máa gbẹ dànù. Ó yá máa gbẹ dànù. Gbogbo àwọn tó ń wojú Ọlọ́run fún ẹ̀mí gígùn kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Gbogbo àwọn tó ń wojú Ọlọ́run fún good health kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Gbogbo àwọn tó ń wojú Ọlọ́run fún divine protection kó Olúwa kó protect wọn. Gbogbo àwọn tó ti bẹ̀rẹ̀ ilé wọn tí wọn ò tí ì parí, ìrànlọ́wọ́ láti parí kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Àwọn tó dẹ̀ ṣe ń wojú Ọlọ́run pé Olúwa ìjọ òun ló máa ralẹ̀, ìjọ òun ló máa parí kó Olúwa kó pèsè rẹ̀ fún wọn. Àwọn tó ń wojú Ọlọ́run fún ìgbéga kó Olúwa kó gbé wọn ga. Kó Olúwa kó gbé wọn ga. Àwọn tó ń pinnu pé àwọn ò fẹ́ kọ́lé, àwọn fẹ́ rà á ní. Ọlọ́run tó ń fi ayé èèyàn dára rere kó wa lé ayọ̀ fún wọn. Àwọn tó ń wojú Ọlọ́run fún mọ́tò kó Olúwa kó yọ̀ǹda rẹ̀ fún wọn. Àwọn tó ń wojú Ọlọ́run fún ọkọ àti aya kó Olúwa kó pèsè rẹ̀ fún wọn. Wọn ò ní gbé egun ilé egun. Bí Jésù bá tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn níwòye ọdún tó ń bọ̀, a ò ní dúró ìṣẹ́jú kan fún wọn. Jésù Olúwa wa.